èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova ó máa tó wà ó bá Mr. Casanova ó máa tó wà ó bá o èèyàn rẹ̀ o alápá máa ń ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o èèyàn rẹ̀ o alápá máa ń ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova ó máa tó wà ó bá Mr. Casanova ó máa tó wà ó bá o èèyàn rẹ̀ o alápá máa ń ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o èèyàn rẹ̀ o alápá máa ń ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova torí yóò jẹ́ ti pẹ́ gan àìmọye wa tó ṣe kákàkiri gan ojú wo lè pọ́nkú máa rè wà lọ sọ̀rọ̀ alápá máa ṣiṣẹ́ ó lè máa rè ó ń tọrọ owó kákàkiri lọ́wọ́ obìnrin tó ń ṣiṣẹ́ kárakára ó ti gbàgbé láyé yìí tó bá ṣiṣẹ́ wa tí wàá máa lálàkàlà ó ń jẹ́ kórìí máa bára mo rántí gbà tí mo sọ fún ajára ó ń jẹ́ kórìí mi bára make me understand it every day you getting ala ojú wo lè gidi rè yeah I know what I'm here to say ojú wo lè máa yẹ kóòdì ká gidi máa lè lé èèyàn rẹ̀ o alápá máa ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o. Tó ti tó náà. Ó yẹ kó mọ pé láì kissing bàbá gbé kissing lẹ́ẹ̀bà ìbíṣẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní pé mi ní ṣe ní ìmọ̀ ni. Ṣé tó wá ṣe nílé yóò ti tó ẹ̀ ni? Àjọbẹ̀ láì ò fẹ́ láníwọ̀n. Àmì ìlè láníwọ̀n kò ń ṣe jọ́ mi ìwọ náà wo ọbẹ̀ tá à ń sọ yìí. Pẹ̀lú dùn ládùn tó ń bẹ̀ bá dùn ládùn ju èèyàn oníjì lámọ̀. Ẹ̀yin á máa gbọ́n mo báyìí ní pàápàá tó wà mí ká. Ìwọ ló ní nǹkan ẹ̀kọ́sẹ́ tó bẹ̀ jù. Ẹni ẹ fẹ́ kú ní. Anytime, any day. Bó ṣe máa jẹ́ gangan nìyẹn. Let me be on my way. In the next 4 days, abi? Sure, okay. Yeah. Okay. I'm marrying am for this time. Okay. Yeah. That's good to know. What again? What again? Dọ̀tún, o tún fẹ́ bẹ̀rẹ̀ ní stop. Ṣé kò ti tó ẹ ni? Kí mo láì kí sí ìgbà ó wà náà mo fi máa fẹ́ fún ẹ bó ṣe fẹ́ gangan. You're so crazy. That is why you like me, isn't it? Hey, bro. What's up? Sure. No, slow down. Ló ṣẹlẹ̀. Ṣé bébí mi tó sexy ló ń sọ ẹ wá máa fún? Come on. Hello. Hi. Good. Baby mi ti lọ sórí jẹ́ kí n sìn. Ara ni. Sweetie. Brother, mo jẹ ṣẹlẹ̀. Mo tún ṣẹlẹ̀, mo tún sí gbogbo. Ìyàwó mọ́mì. Àwọn ni mọ́mì. Àwọn ilé ìgangan ló ń pè ní iṣẹ́. Sórí bó ṣe rẹ́ni tí mò ń sọ yìí, Ọlọ́run ọba o. Má lọ ṣẹ́yẹ o. Tó bá lọ sí www.iseda.com. Àwọn màmá yẹn gangan ló máa bá ń bẹ̀ báyìí tó gbé wọn síbẹ̀ báyìí. Wà á kọ́ kílíkì lórí ìtòfẹ́ gangan ni wà á máa bá ṣẹ́ níṣòwò. Ó ti ya wèrè o. Orí ẹ̀ ò pé mọ́ o. Ó fura ni o. Ó ti ẹ̀ ṣiṣẹ́ wẹ́wẹ́wẹ́ mọ́ sí. Ó ti advance. Àrò gidigba ló ń gbé. Ṣé ẹni tó ń pè ní bébì nìyẹn? Bébì ni wọ́n ló ń gbọ́ ṣẹ́yẹ. Bébì ni o. Màá ṣọ́ọ̀kì ẹ̀. Ṣọ́kìn kí lè lóyìí? Kí lè lóyìí owó rẹ̀ gbẹ́nu wá? Àwọn mọ́mì náà lọ fún ẹ lówó. Àwọn kọ́ ọ fún mi ní owó iṣẹ́ tí mo ṣe ni iṣẹ́ tí mo ṣe tí mo gbájú mọ́ṣẹ́ mi tí mo dẹ̀ mọ́ṣẹ́ ṣe ó ní pé ọmọ tó bá mọ́ṣẹ́ ṣe ó gbọ́dọ̀ lásìkò gbádùn
tíkẹ́ẹ̀tì ìgbádùn gangan ló ti dáhùn lẹ́rù tó gbé sí mi lápò yẹn bó ṣe jẹ́ nìyẹn jọ ṣàánú mi iṣẹ́ olórí burúkú tó ń ṣe àti iṣẹ́ tó ń wá káàkiri iṣẹ́ tí ń rí owó ìwé. mo ṣáà níbi kan mánéjì. èèwọ̀n máa mánéjì ni èmi máa wà ókè ni ó ti yẹ owó ló ti wà nílẹ̀ yẹn gbogbo àwọn gbèsè kankan tó jẹ́ káàkiri màá tún fún ẹ lówó wà fi sọ̀rọ̀ rẹ̀. àwọn tó ń jáde yẹn. ọ̀gbẹ́ni wàá sọ pé kí n bẹ́ẹ̀ wá kan náà tí wọ́n gan máa gbọ́ massage máa píǹgì lórí ẹ̀ orí bébì mi nígbà tí mo kọ́kọ́ mu tí mo tẹ̀dó tí mo débẹ̀ tí mo sọ pé ó ti yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ tí mo kọ́ mu lónìí jẹ àwọn lásán màmá kọ́kọ́ pariwo yìí. ìyá àwọn ọmọ mi. nígbà tí wọ́n á lọ àńlá mo gbẹ́rẹ̀ tí mo mú plẹ̀tì lọ bẹ̀ sọ mẹ́tì mo ń gbẹ́rẹ̀ sí mi tẹ́lẹ̀ tí mo mú plẹ̀tì tí mo mú plẹ̀tì tí mo mú plẹ̀tì tí mo what's up Dare sugar. Honey, is it alright? nǹkan tó ṣe tán ló wà fẹ́fẹ́. ọ̀rọ̀ sí mi báwo ni owó ògbé wọ́ta bọ́tù ẹ̀ wálé ni. It's alright. It's alright. Recent problem. Má bẹ́ẹ̀ sọ òní gbọ́ àmì children school máa ń wọ gbé mi wọ́ta bọ́tù ẹ̀ wá. ẹ máa lọ nulẹ̀ ẹ bá ṣàdé nulẹ̀ ẹ clear gbogbo ilé o torí mọ́mì wọ́n kọ̀mù sí gbogbo yàrá gbogbo ẹ̀ báyìí. ẹ tí ẹ wá sí pẹ̀lú ọpọlọ kí ni wèrè gan. àìpò lórí máa fi fọ ilé kẹ́yìn náà tó ṣe kiri òun mú ló máa pa àwọn àti children tó ń gbé lọ. má bọ̀ já bóyá ká kọ́kọ́ dúró sí. àánú wa àti ẹ̀ ló ń ṣe mí èmi á lọ fẹ́ children kan máa ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe kí ní àwọn sọ fún mi pé àmì fẹ́jì àmì kìíní kan I don't do one time we get to marriage I no dey do kìíní kan. èèyàn rẹ̀ ooo alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ ooo èèyàn rẹ̀ èèyàn ráyè aláyé ẹ̀rọ ti jáde wọn lọ́mọ gíga. ọkùnrin rẹ̀ ooo Mr. Casanova ó mà tó wà over Mr. Casanova ó mà tó wà over ooo. ẹ ní láti bá pépé mi ẹ fi lè jẹ kó máa lọ ẹ jẹ́ kó máa lọ ṣe bó ti tẹ̀fẹ̀ náà ẹ̀ ó ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ jẹ́ kó máa lọ. ìbá tẹ̀ ní kí dáàdì bá mi dín pẹ̀lú ẹ̀ bó ṣe mọ́ra àwọn èèyàn. àwọn tí wọn ò mọ bí ọ̀rọ̀ ṣe lọ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ni so let him go ẹ fi lẹ̀. anyways báwo ṣàní díẹ̀. mo wà okay but I'm very tired. ọ̀rẹ́ kí ló ṣe. mọ́mi trafficking ti pọ̀ jù. pẹ̀lẹ́ díẹ̀. Thank you, Mom. Báwo dẹ̀ ni bọ̀bọ̀ security ẹ̀ ṣó ń ṣe dáadáa ṣá. Security láti dà o. Security dẹ̀ mi ti dé lọ. Mọ́mí mi ti dé security lọ. Wàhálà security ẹ̀ ti pọ̀ jù. Ibi tá a fi ọlọ́mọ̀ ṣọ́ ẹ̀ kó máa ṣọ́ ibẹ̀ kọ́ ló ń ṣọ́. Ṣé lábọ́ síta, alọ́dún síta, gbogbo mọ́tò tó bá ti kọjá máa juwọ́ fún wọn. Èmi ò rírú ẹ̀ rí. A kọ̀ mọ embarrass èèyàn ni. Èmi ti lé lọ, mi ti ẹ̀fẹ́. Ẹjọ́ ẹ̀gbọ́n tiẹ̀ ti pọ̀ jù. Mi ì fẹ́ mo ti lé lọ. Okay, kò sí wàhálà. Yeah, Maniki daddy beg get security me. What do you think? Mom, I don't need any security. Mom, okay, I don't need it. Kí n fẹ́ fi wọ́n ṣe. Ẹjọ́ wọn ti pọ̀ jù. I need security job. Tell me mama bẹ ṣílẹ̀kùn sí ẹ́. Mi ò fẹ́ kó lọ sí Èkó. Wọ́n náà máa pọ̀ jù fún ẹ náà. Mommy, mo máa ṣí gate mi fúnra mi now. Mo máa ṣí gate mi fúnra mi, ẹ má worry. Okay, I beg get house help. You know, I'm married to mama pè ránṣẹ́. For sure, but yeah. House help will do. Get an house help. Mom, give me for mother. I don't need the for mother from the worst case of it. Oh, Mommy, me need the mother more okay. Ṣé láwọn ọmọdé yẹn tí wọ́n ní worst jù. Wọ́n máa ní body odor. Maybe I can go get house help. No. You don't have a she leak pepe for sure for boy, you know. House help will do. Mi ti ẹ fẹ́ wàhálà fún life mi ní àti ọmọ ọ̀dọ̀ àti driver o àti gateman o kò sí anyone tí mo need nínú wọn because ìkan náà ni gbogbo wọn máa tójú òṣì kiri ni the most especially tí bá lọ fún weekend oh my god kí n tó dé wá ti jẹ ogbóúnjẹ mi tán wá ṣe lé mi báṣubàṣu mi lè má pariwo mi lè má fẹ́ fún. ẹ wò mo léèyàn kan tó máa ń wá sílé mi mo ní cleaner ó máa ń wá twice a week ó máa bá mi clean gbogbo ilé mi then mo ní laundryman tó máa ń wá á kó gbaṣọ mi á fọ àlọ́ á dẹ̀ tún kó padà wá so I'm good I'm okay mommy.
Mọ́mí ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ létà. Mo fẹ́ wo fíìmù. Okay, take care of yourself. Èmi náà gbé ẹ níta. Wait a minute. Like seriously? Ain't that what she get? No. Let me see. We're going stress driving. Eshegon. Thank you so much. You're welcome. Thank you so much. Eshegon. What's your name? I'm Dotun. Okay, my name is Dara. Thank you. Àdúgbò ilẹ̀ ń gbé ni? Yeah, be like. Hi. Hello. Eshegon. Thank you so much. You're welcome. All right. Thank you. Bye. Bye. Yeah. Such a nice guy. Jọ kí ló dé tó dédé kọ́ọ̀tì ní àjò tààrọ̀ rárìn ló jẹjẹ tó dédé kọ́ọ̀tì ẹ̀ ṣọ́ọ̀tì nítorí obìnrin kan tó mọ̀ rí. Abiyamọ ni mí. Abiyamọ òun gbóhùn ọmọ ẹ̀ kó má tà ti wèrè. Báwo lobìnrin ṣe máa drive àtúwádélé a máa ṣí géètì fún ẹ. Ẹ kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀. Obìnrin ò gbọ́dọ̀ máa jìyà. Obìnrin gbọ́dọ̀ jìyà. Ọkùnrin ló wáyé ìyà. Mo dẹ̀ mọ̀ ẹ́ pé bó ṣe rọra ń ṣe tó ń ṣe bí onínúure nǹkan burúkú wà nínú ẹ̀ tó fẹ́ achieve ni. Bó ṣe wà yẹn ọmọ mi ò ń ṣoore lásán orí ẹ̀tẹ́ ni mo ṣe fún bóyá wà yẹn. Mo láìka ọmọ yẹn Ọlọ́run mo ṣe ń wà lọ́kàn mi sì bí mo máa gbé súnmọ́ tí máa mọ gbogbo information ẹ̀ mo fẹ́ tẹ̀ mọ́ la ọmọ mi náà. Yà lọ. Dọ̀tun rèé is the bad guy. Dọ̀tun rèé is the sharp guy. Dọ̀tun rèé is the womanizer. Dọ̀tun rèé you think he's wiser. Dọ̀tun rèé is the sharp guy. Dọ̀tun rèé is the bad guy. Dọ̀tun rèé is a womanizer. Baby, nǹkan tó bá fẹ́ gan ni kò béèrè. Well, bí adé mi ṣe ń gun kẹ̀kẹ́ yín ó yẹ kọ́mọ bọ́ọ̀lù náà ti máa gun mọ́tò ń gbòòrò àwọn boys ń bínú ń complain àwọn kan section kankan fẹ́ máa pè mí ní smello wọ́n ní mi frosh mi posh you know why now. Anyway, o sọ fún ẹ pé kó má máa complain bitterly whatever tó bá fẹ́ gan ni kò yẹ kí n gbọ́. Alright, fẹ́ kẹ́ surprise mi kẹ́ jù sí mi láyà lójijì Camry Big Daddy. Kí ló ń jẹ́ Camry Big Daddy? Baby, má sọ pé o mọ̀ náà mọ́tò Toyota tó nídìí ẹ̀ tó tóbi you know èèyàn ńlá ló ń ṣe nǹkan ńlá náà ṣe nǹkan ńlá fún mi náà. Ìyẹn wọ náà. Anyway, jẹ́ ká wo next week owó ìgbẹ́. Camry kí ló pè náà? Big Daddy. Oh, my ready. What? Oh, that's what I'm talking about. So, she baby. Yeah, I trust the way you're gonna spoil me. See, you're gonna. Oh.
Ṣé mo lè máa lọ? Ah, good, good, Ẹ good. ṣé. You can. Bílẹ̀. Ṣé mo ṣáà lè máa lọ? Yeah, you can. Ẹ ṣé o, ẹ̀yin oní big daddy. My sexy sweetie. Bílẹ̀, Camry. Okay now. alábàámá ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova ó mà tó wà over Mr. Casanova ó mà tó wà over o èèyàn rẹ̀ o alábàámá ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o. What's up? Owó mi jà bọ̀ nílé mi. Ọtí ẹ̀. Lavish la máa ń pè mí ládùúgbò ẹ̀ ti ẹ̀. Owó mi mú kọ́ ní kí n lọ recharge card mi. Wow. Yeah, I máa live lavishly bí ni. That's good. Kò sẹ́lẹ̀ ń bí o. Àwa kan máa ń gbé swagger wa jáde ládùúgbò ni, you know. Loud o. Láì ṣe China phone. Ọmọ mi mo kò kí n gbélé ra ìrọs tó wá ń gbélé ra ìwà mọ́ mi náà mọ̀ ẹ́. Mo fine o. O sexy, o sweet, o set, o singbọ̀lẹ̀ o. O ṣe jàre. Sọ́mi ẹ̀ flat sọ́mi gbogbo ẹ̀ o mọ̀ tó ṣẹlẹ̀. Mi like máa báyọ̀ sọ lórí street. Àwọn yẹn mọ̀ ìgbéraga ló máa ń pè. But privacy ló matter. So tó bá máa ń ṣẹlẹ̀ fún mi nọ́mbà ẹ̀ kí n kọ́ máa ṣáà. Oh, number me. Okay. 090 090 444 Uh-huh. 64 Uh-huh. 111 78 Okay. 211. Nọ́mbà ìṣe wa gùn báyìí. Ṣé international number ẹ ló fún mi ni? Local ni. Ọ̀gbẹ́ni account number mi nìyẹn. Wàá kọ́ san bí 200k síbẹ̀ náà. Ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Kì í sẹ́wọ́n account ẹ̀. Yeah, 200k. of course. Nǹkan fún ẹ bẹ́ẹ̀. Láì ṣe motherless baby. Àwọn tó fẹ́ ṣègbéyàwó tó gba gudugudu méje gan wọ́n fi 200 bẹ̀rẹ̀. Kó sáwọn ọlọ́kadà láyé àyà. Ayé mi wọ́n kọ́ ló ní mọ́tò yìí. Ọmọ ẹni tó gbà ń gbá yan wọn máa gbọ́dọ̀ gbà. Olóyè búkú ń gẹ ìṣá. Lẹ́sẹ̀ bí kọ́ni kì í fowó bù ga kì í fi ẹ̀ tà. Àwọn kan ló ní mọ́tò yìí. Ọ̀dẹ̀ ni mí olórí burúkú wọ́n fẹ́ wọ́ gọ̀ọ̀gọ̀. Òun náà dúró sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ mi ti mọ ròyìn. Ròyìn lẹ máa dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò lẹ máa yà. Ẹ wá lọ gbé sí Instagram mo ti mọ̀ ó kí. Kíní burúkú yìí kò fẹ̀yìntì mọ́tò. Ó mú kọ́kọ́ dá ilé pé ó wà lọ́wọ́ ẹ̀. Òkúta lélẹ̀ o. Ó yẹ kí n padà lọ́lé lọ́wọ́ ẹ̀ ni. Olórí burúkú wo bó ṣe rí wọ́gọ̀wọ̀gọ̀. Ó lù ṣe èèyàn. Bọ́ síwájú àwọn tèmi jà. I have learnt my lesson in a very hard way, honestly speaking. Ṣorí òótọ́ ni, bí yóò bá ṣubú, kò lè mẹ́rù dì. Ọgbọ́n ni rírí máa ń kọ́ ni, ti kọ́gbọ́n. Àwọn ọkùnrin yìí ajá ni wọ́n, nothing else. Because tó bá ti jà ẹ́ ní olè ara, wá jẹ́ ẹ́ ní olè owó. Nídẹ̀ ṣe wáyé, kò sí nǹkan kan tẹ́nibọ̀dì fẹ́ jà lára mi mọ́. Mo ti gbọ́n. Ṣé o mọ̀ nǹkan tí kò yé mi tẹ́lẹ̀? Ọ̀rẹ́? Ó ti yé mi sìn. Inú mi ti dùn. Ó ti yé ń sìn. Torí pé pọ́npọ́ kò gbọ́dọ̀ fọ́ni lápẹ́lẹ́ méjì. Àwọn obìnrin ní ká mọ̀ nǹkan tá à ń ṣe. Nígbà tẹ́yẹ bá lọ sóko tó fẹnu sọ gbogbo ọ̀sán lóko jọ tí olóko yẹn tó bá dé tó bá fẹ́ harvest èrè wo ló fẹ́ jẹ gangan. Tell me. Torí gbogbo ọ̀sán ti bàjẹ́ nígbà tẹ́nu ẹyẹ ti fẹnu sọ gbogbo ẹ̀. Àwọn obìnrin ní ká keep ara wa kọkùnrin má bàa yé wa jẹ. The best thing is you will do what she hears. Please. I'm so happy to change the environment. At least if it will give you time láti ronú kó lè mọ̀ pé ó lè nìkan. Níbi tí ẹlẹ́nìkan ọ̀rẹ́ mi ẹni tó bá dẹ̀ sí níyàn ṣakọ mi lè kọjá àyè mi àtọ̀ àbí kí n yá jókòó kí n máa jáyé orí mi. Mọ́ sọ tí ọlọ́jẹ̀ bá débi kan tí ò ti mọ̀yàn rí tàbí tọ́ọ̀mù rí jẹ́jẹ́ ìjẹ́ báyìí ló ń ṣe bí ọmọ alágẹmọ. Just be very careful. This is a new environment. Please. Mẹ́ka ọmọ òṣì kan tó wá sá sí ẹ lábẹ́ o. So ṣe wà yìí I'm good. Dára. Kí ló ṣẹlẹ̀? Jẹ́ kí wọ́n máa lólé. Ìgbà wo ló dé? Mo fẹ́ lọ sóúnjẹ fọ́kọ mi. Ayọ̀lá. Tí n bá sóúnjẹ fún sí wàhálà máa ṣẹlẹ̀.
ẹ tètè délé kí n sóúnjẹ fún òun tó dé. wẹ̀ owó tọ̀rọ̀ lè sọ tó gbani máa tún rí ẹ báyìí. tó bá ti travel padà mò ń bọ̀. Okay, oh. Gbogbo yẹn necessary. Máa rí ẹ ṣùgbọ́n ẹ tètè máa lọ. Máa kí ọkọ ẹ o. Sọ pé màá wá kí wọn náà o. Yeah. How are you? Very nice girl. Hello, sis. Mr. Joe, how are you? Yes, I'm okay. Yeah, mo ti submit ẹ rí ni. Mo ti submit ẹ láti ìjẹta. Yes. Okay, gbala ma gba consignment ẹ. Oh, okay. All right, no problem. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is a womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Ó ti ya wèrè ni. ìyá wèrè jọ Lẹ́yìn kí ló dájú kò ń ṣe ń bí báyìí. wá lásán ló bẹ àmú wà ní ìwà bí lásán. ọmọ yẹn ni mo tún wá gádà mọ information pa ẹ mo ṣáà ṣàlàyé fún ẹ pé máa fún ẹ gbogbo data ẹ jẹ́ n já ẹ sí nǹkan tí mo ti mọ̀ ṣé o mọ bí ìwà yẹn má fojú lásán wò yes commissioner ni bàbá ẹ ṣé o tó ṣe wà ẹ ìyá ẹ lásán international business woman ni. Dọ̀tun. òun gangan fúnra ẹ òun ṣe iṣẹ́ ó dẹ̀ ní owó lọ́wọ́. Dọ̀tun ẹjọ báwo ni wọ́n ṣe mọ gbogbo yẹn. Dọ̀tun ló wà wájú ẹ yìí gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò sí ọmọ náà tí mo fẹ́ mú láyé tí bá ti ní kí n tẹ̀ sójú ẹ̀ báyìí màmá gẹ́ẹ̀tì gbogbo dátà rẹ̀. ọmọ ń di ẹ o ń di ẹ o wáṣẹ. ẹ jẹ́ kí n bá yẹ mú wa pa. Báwo rí i? Báwo ni? mú wa pa o. Ṣé wàá ọ̀kẹ́? mo lẹ tí wọ́n bọ̀. Mo fẹ́ lọ sí supermarket ní estate wa yìí ni. Abájọ tẹ̀ ṣe fi mọ́tò. ẹ bá ti jẹ́ kí n mọ̀ pé ní ìdí kan and I will go get it. Ìwọ̀n fún ìgbà mi máa ń wọ́n má dá kéèyàn lọ fojú ara ẹ̀ lóúnjẹ fún rẹ̀. ẹni bá ń gbé. Má wọrí. ilé ẹ̀dẹ̀ yìí fẹ́ gbé pé. ẹjẹ̀ bá ń gbé ṣe bí tí o. O ṣe gan. You're so nice. Báwo ni everything? Báwo ni school? Àbí? School mo ṣe pé. Really? Àgbà wo ló ṣe tó? Kò ní ṣiṣẹ́ yìí. Mi ti ṣe. Oh, really? Adekola. I feel good. I know that I will. So good. Wo mi sọ pé máa feel good, mo sọ pé máa wà okay. Wo bí báyìí ọmọ yẹn mo ti get ẹ̀, mo ti súnmọ́, mo gbé súnmọ́, mo jẹ́ pé mo pé mi gangan ló ń sọ nígboro, èmi àti ẹ̀ ti sọ̀rọ̀, I conversate, ó ti yẹ ọmọ yẹn ó tight o. Yàtọ̀ sí nǹkan tá a máa ń wò látọkàn yẹn, forget it, ìgbà tí mo súnmọ́ ọmọ yẹn tán, mo ní pé skin ẹ̀ ó ń glow àfi bí glass. Perfume tí ọmọ yẹn lò lásán gangan. Tí bá máa wo word ẹ̀ máa kí n exaggerate mọ̀ pé perfume yẹn máa word tó 50k. Imagine kí ọmọ àbùn kan 50k sára, ọmọ orí ọṣẹ tó máa fi wẹ̀, ọmọ orí oúnjẹ tó máa jẹ, ọmọ yẹn tight, she's on the high. Ọmọ yẹn gangan ló ń pè ní high class. Ó ti yẹ ọmọ yẹn gangan lọ́lọ́run wò tó fi dá nǹkan tó ń jẹ́ posh, òun gangan làwọn òyìnbó wò tó fi define posh. Àfi kéèyàn fẹ́ ru ọmọ yẹn o, tí n bá fẹ́ ọmọ yẹn mo lè sick, mo lè kú, mo lè rìn lọ, mo lè ya wèrè. Because mo ìwà yẹn mọ̀ pé 1.0 ni mí, tí bá dẹ̀ ti fẹ́ ru ọmọ yẹn ń sìn, mo ti upgrade nìyẹn, mi náà ti wà ní 2.0. Ọ̀rẹ́ ẹ̀ ń lọ sí high class ní ẹ̀ wọlé ìjókòó síbẹ̀ kó máa wò bọ́sí mi nígbàgbé ẹ̀ náà. Ọmọ yẹn bó ṣe wà yẹn mo máa fẹ́ ni. Tí nǹkan mi bá tún wà lẹ́yìn fífẹ́, mo gbọ́dọ̀ fẹ́ ọmọ yẹn because that is just the kind of girl I want. Jọ báwo lè fẹ́ fẹ́ o. Bí mo ṣe fẹ́ fẹ́ o tún ń gègé sẹ́yìn nìyẹn. Èmi ni o ti gbàgbé ni www.ọmọtọ́nsọ èmi gangan lọ́ọ́ yà síbẹ̀ ọlọ́run ó simple gan strategy ni stages ni ṣòrí tí wọ́n kàn ṣe yìí òun náà pè ní step 1 àwọn step 2 step 3 step 4 tó kù èmi máa mọ bí mo ṣe máa jókòó
máa strategize máa draw map mi so mi ní lè fuck up ó ti yẹ tí bá wọnú ilé ń sìn gbogbo iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe ni ilé tí mo wá yìí ń sìn gan mo wá strategize ni nǹkan tí mo wá ṣe nìyẹn ọlọ́run ti bá mi rí iṣẹ́ ń sìn so máa make sure pé mo jókòó mo di CEO sí company tọ́lọ́run bá mi wáṣẹ́ sí yẹn ó ti yẹ so ọ̀rẹ́ mi fọ̀ pé báyìí tí wọ́n ti dá fún mi mi nígbà bẹ́ẹ̀. èèyàn rẹ̀ o alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o èèyàn rẹ̀ o alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova ó mà tó wà over Mr. Casanova ó mà tó wà over o èèyàn rẹ̀ o alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o èèyàn rẹ̀ o alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova. Hi, how are you? Come in. Kí la rí o? Ṣé kò sí? No kò sí problem kankan. The other time Tyra tí ẹ̀ ń sọ̀rọ̀ pa iyán and all that ẹ sọ pé ẹ like iyán tí wọ́n máa ń fọwọ́ gùn because igi máa wà ní ẹsẹ̀ ogun. I just decided to go to the market and I got this for you. Oh, wow. That's so thoughtful of you. Oshegone, thank you so much. Oh, really? You're such a caring person. Wow. Well, about caring, ọ̀rẹ́ mi máa ń sọ bẹ́ẹ̀ pé mo wà caring, even mom sí mi náà máa ń sọ all the time pé mo wà caring, so it's just what I like doing. Oh, I can see. Yeah. All right, let me. No. Come in, let me entertain you. Mama, come in. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is a womanizer. Dọ̀tun rèé o. Joko, sit. Your place is beautiful. Oh, thank you. Welcome to my humble abode. And what would you like to drink? No, I'm fine. I'm okay. I'm fine. No, you can't be good you are good You need to drink something. I have juice, wine, champagne, brandy, whiskey, fruit juice. All right. If you insist, I'll take some. Okay, I insist. So what do you want to drink? Just should do. Juice. Okay. Give me 1 minute. All right. Mo mọ̀ pé ó ti ju 18 years lọ, right? Come on. Mo ṣe tó 18. Because me, if I could arrest me. Yeah, no one's gonna do that. No. All right, so I got your wine and we're going to share it together. Good. To good life. Thanks, man. That was so really thoughtful of you, honestly. I appreciate it. Drink. All right. Oh, sis. There's something I actually want from you, and I don't know if you wouldn't mind, and because bí mo ṣe wálé nǹkan yẹn tí mo gbá gate yẹn inú mi ò dùn because I felt I was embarrassing you. Oh, no, embarrass me, oh, really. It's okay, you're welcome. Okay, because from what I can see, you're a private person, they like argue, so that is why. So what I'm trying to suggest is this, and if you can actually give me your BB pin, so anytime I want to come around, I will let you know beforehand. Like I'll text you, I'll let you know I want to come around, so I won't be knocking whenever I come around. So, and even you, if there's something you need me to do, like you want me to get something for you,
you can actually drop a list, send it to me. Anything, anywhere. I'm available 24/7. Yes, I can do all sorts of things. I stay at Slawa. Hey, they can feel bad. Sinile. So if you want to know what is going on, Mokoli, Jekemo, this is the latest gist to, you know. Ayọ̀, báwo ni? Ọkọ ẹ̀ ńkọ́? Mo wà okay. Jojo, má bínú. Mo wà distracted ní kí ló sọ? Ọ̀rẹ́ mi má bínú. Ọmọ kan tó máa ṣẹlẹ̀ jọ jẹ́ kí n pè padà. Ṣùgbọ́n jọ. All right then. Bye. Hey. Lover boy. Really? Like, seriously? Why ain't you gonna buy it? Lady, you man, anything. Come on, get into my boat. I got play it. Kí ló ṣẹlẹ̀? Ká ló bá sọ̀rọ̀ tó ń rẹ́rìn bí ẹni tó ṣàrẹ̀. Ṣèbí aláàrẹ̀ ọmọ sísí mi ẹni lédi yẹn ọmọ mo ti fi love messages mo ti fi bombard ẹ mo ti kó wọ lórí ṣe wà ẹ tèmi nìkan ló ń rírò for now. Kí ló máa ń ṣẹlẹ̀ sí? Tẹ̀sán pé tó bá dọ̀là á continue. So já mi sí kí ló máa ṣẹlẹ̀ tó bá dọ̀là? Wọ́n tẹ̀ jẹ́ kílẹ̀ ọ̀la mọ̀ bí mo ṣe wà yìí fẹ́ send ẹ̀ ní message. Má continue, má tẹ̀lé. Mọ́mọ́ ẹ ṣì wá ń bí. Ṣé o sì? Ṣé o rẹ̀? Wá tẹ́ǹsìn. Èmi sí o. Mo wà ókè o, ìfẹ́ bí èjì òwúrọ̀. Èmi á gọ̀ bíi tiẹ̀ àwọn ọkàn wa á ní bóun lówó oorun á lóun fẹ́ ra aṣọ á lóun fẹ́ ra designer àti ọmọ àgbà ṣúgà dàdí ń ta èmi gọ̀ wọ́gàn ò lówó lọ́wọ́ á tún yá owó á tún dá owó á mọ̀ mú fún ọmọ ẹ̀ lówó tó fẹ́ fi dirun owó tó fẹ́ fi ṣeun. Ṣé ò bínú sí mi? I've been too busy in the kitchen. Mo ń dáná. Mo dé fẹ́ kí tètè ṣe tán. Kó wá jókòó sẹ́gbẹ́ mi. Gbogbo nǹkan tó bá mi sọ lálẹ́ àná kó wá sọ wájú mi. Slow down sis. Ẹ má jẹ́ kí n wá jókòó sẹ́gbẹ́. Kí ló dé? Nothing more comfortable bí. Ṣé kò ṣe pojú ń tiẹ̀? So ìwọ lè máa kálù ló ń sìn. Gbogbo àti òun bá mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí fóònù lálẹ́ àná. All right, I want it that way. O máa ní láti jókòó sẹ́gbẹ́ mi sìn kó bá mi sọ gbogbo nǹkan tó sọ lánàá yẹn. Mo fẹ́ gbọ́ korojú báyìí. Alright then, if you want me to talk, go ahead and sit. Okay, I'll sit right here. Kí ló ṣẹlẹ̀? Nothing. No. You blushing? No. It's just that you caught me off guard. Really? I'm listening. You know you're a beautiful person. Oh, thank you. I do like you. Likeness, yeah, teen develop into love. Really? Yeah. So I just have to let you know. I know I'm a small boy, like a young guy. Okay, listen. But the thing is, age is just but a number. It's just a number. Ilé ayé yìí àwọn nǹkan ti ṣẹlẹ̀ púpọ̀. Sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Tí àwọn guys tí wọ́n fẹ́ older women. And àwọn boys wọ́n ti ń fẹ́ àwọn women. So my case is not going to be the first. So I just want you to know that I have got so much love I want to show to you. I want to make you happy. And if
if you can just open your heart and accept me, you won't regret it. You've got so much courage. Yeah, but it's very couragey. But I do admire your courage anyway. Thank you. But the truth be told, I am older than you. Mujuelogon, Chomo. You're just like a kid brother to me. I know. Don't go there again. Because I'm going to go to Sola to I'm a young boy, which is obvious. And so, what's more money pay? I want to ponta. I'll immediately try that asking out. But I'm sure a lot of them were capable of showing the kind of love and affection I am willing to show you. I just want you to give me a chance to prove to you that age is just numbers. Love is all that matters. So you think, you feel, you're sure it's gonna work? About that, I'm sure it's gonna work. All you need to do is give me a chance to prove to you that love signifies happiness. Oh, you're so interesting. Honestly. Give me a chance. ọjọ́ gbogbo ní tó lè ọjọ́ kan ní fẹ́ni tó ní ẹni tó sọnù ẹni tó kú wọ́n pàdé lọ́jọ́ kan inú burúkú ọ̀sán wa kò ṣe wa gidi rárá alápá máa ṣiṣẹ́ ọkùnrin Dọ̀tun rè. Báwo ló ṣe mọ̀ pé mo like this particular brand of brandy? Surprised? I am surprised. How did you know? You told me. I did. Yeah, you did. Me or not you? Oh, this is really nice. Oh, Dotun. Yeah, that's my name. Oh, thank you, dear. Thank you so much. Oh. You know what? You need to stop thinking. Well. Yeah. Oh. Thank you. Okay, you know what? Sit. Okay, yellow move the top one. Alright. Oh, good. I need lunch. Alright. Alright. I'm missing you already. Maybe. Yeah. This is nice. But oh, if you foxy. Oh, I'll get it with the juice. Alright, please get me a fork. Thank you. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is a womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Let me move. So, fork kan ló mú wá now. Why? You know what? I will watch it. What was it? Oh, it's really nice. Let me try the pie. It's nice. Oh, okay, let me score you. Alright. 9.5/10. Okay, 10/10. It's really nice. Yeah. Okay, let me give you some. Okay, Yeah. so Thank you. my send 1 million. It's accounting. So the wife around my short to fair. Yeah. Got to someone here. I appreciate it. I was not willing to show you 1.5 because man like saying was me. She's not fine. She wants to go to the hospital. Your mom is sick and you didn't tell me. First, something about that because I know you're such a nice person. Mama, do something. That's not nice. You need to tell me everything. Hi. Okay. I'll give you 2 million naira. 2 million. èèyàn rèé o
alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o èèyàn rẹ̀ o alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o Mr. Casanova. Ìfẹ́ wa kó máa gbòòrò bí ọjọ́ ìmọ́lẹ̀ àfi gbogbo ìgbà tàn sí òkùnkùn ò ní bó ìfẹ́ wa o láíláí. Amen. Come here. Come to Dad. You know I love you. For real? Managing, but it's okay. Like Scott again. Okay. Alright. So let me go get what I came to get. Okay? Alright, okay. Hey, bro. So, speaking of which, already. Okay. Hello. Hi. How are you? Meet my baby. This is Dad. This is my queen, my angel. You're welcome. Thank you. Thank you. Sure you should like please, what should I offer you? No, I'm okay. I'm fine. You're welcome. Thank you. You know what? While you guys are sorting that, let me go pick what I came to pick. Okay. All right. You have to take something. Ẹ má rò pé a ní nǹkan tó bí fit queen bí orin yín. No, that's not the problem. Actually, my baby me I share Kuroni ice cream parlor, and I'm a bit full. Okay, for me, need a few minutes. All right. Okay. Thank you. Ṣé ti ṣe bébì mi lálejò? Kí ló ń ṣe? Ọmọ páàkì. Mo lọ ń kó lọ. Mo ń kó lọ ni mo ń kó kúrò bí of course. Mo lọ ń kó lọ. Mo ń kó lọ sọ́dọ̀ bébì mi. Orí ìwọ bọ̀bọ̀ ìdárò ni. Ṣé máa kó kúrò ní tó máa ló ń kó lọ sílé obìnrin yín bó lọ́ ti ń gbọ́? Ṣé ìwọ ti gbọ́ nígbà ní ọkùnrin kó lọ lé obìnrin ni àbóbìnrin kan ló jẹ kókó wá sílé ẹ̀ ni? Wọ́n ló yẹ kó dáhùn question yẹn fún ẹ. Because káníwọ̀ lọ́pọ̀lọ́ ni o ò ní máa sọ gbogbo ètò ìsọ yẹn. Jọ ṣé mi fẹ́ sọ fún ẹni tó ń gbé ní duplex kó wá gbé nínú flat ni àbí kó downgrade ara rẹ̀ kó wá máa gbé ń bíbà? Àbí mi tí mo ti taste bí duplex ṣe rí èmi kí n tún padà wá máa gbé nínú flat pẹ̀lú ọ. Come on man, máa ronú kó tó sọ̀rọ̀ náà. I have to live here. Kò possible, okay? Èèyàn máa ń lọ sókè sí ni èèyàn ò ní wálẹ̀ ìwọ wá bí. Ó ti gbọ́. Tó bá kókó bí kò lọ gba room kò máa gbé bẹ́ẹ̀. Òun kó lọ bá ní. Ó ti ra aṣọ fún ẹ. Wọ́n mi lè kó gbọ́ àwọn aṣọ yìí. Ìwọ náà ti jogún ní àtàwọn bàtà yìí. O lè máa wọ̀ fún àwọn àfiṣe dípò. Ojú ògùn. O gbádùn ó kó dúró. Ó wá ń kó lọ. Ní àwọn ọlọ́gbà kó lọ. Èmi. Well, kò make sense now. Ó wá kó lọ bóbìnrin. Sweetheart, this is my best friend, Ayola. This is the love of my life, don't you? This is Ayola. Yes, my very, 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 very It's a pleasure. friend. The pleasure's mine. I've heard so much about you. Thank you. And you look beautiful, right? Thank you. You're welcome. Well, as she said, she's my angel, my princess.
The love of my life. As a matter of fact, àlá mi ni. Ayé mi ni. Ìlú mi dẹ̀ ni mò ń gbé yìí. My chocolate royale. Oh, I like it when you call me that. I wasn't asking. Oh. I wasn't asking. But I didn't ask you all that. Oh, really? Alright then. What can I get you? Or would you like to take? I'm fine. But if I need anything, I'm sure I know my way around the house. Thank you. Oh, you can't. Oh, you don't need to know your way around, my dear. Because he knows his way around the whole house. At the prepare for nice, sweet, and delicious. Anyway, I know she loves fruits, so talk about if I do anything, add your fruits. So get her some fruits. Alright, good. Excuse me. What? Not on the fruits. Can I have kimpon fried rice? But some shredded beef, spare ribs, probably corn soup, and then yeah, sweet and sour sauce if you can. I like that. I like the sound of that. Thank you. You're beautiful and you like good things, so that's cool. I suspect you watch a lot of DSTV, especially the food channel. That's good. Okay, I'll get the foods so we kick it. Baby, I miss me too much. Don't mind him, he's such a comedian. Sweetheart. Wah, Dara. She feel pé kíní gbígbẹ tó ṣẹlẹ̀. You think he loves you? My dear, he's very useful. Extremely useful. If you mean useful, he's sure good with house chores. And the kitchen? Mm-hmm. And even in the bedroom. Oh, girl, maybe that. Because this tiny thing, I don't know. But well, it's fine. It's just like a 10-in-1 package, you know, like all around. For that, I agree. For that alone. Alright, what am I going with? That alone. That alone, though. Dotun. Ma? Please, can I have some fruits too? Okay. I see it's very useful. What? Can you get that? Ọkọ mi, káàbọ̀, ìyàwó mi, pẹ̀lẹ́ my dear, káàbọ̀ dear. Káàbọ̀, jókòó. No, ẹ má worry, mo wà okay báyìí. No. Wá jókòó. Káàbọ̀ my dear. Pẹ̀lẹ́, how are you? Mọ́mí àti dáàdì ńkọ́? Ṣé wàá tọ́kọ ẹ ọjà? Rárá ma. Olúwa ṣeun. Àlejò ńlá rèé o, ẹ̀dẹ̀ sọ fún mi pé ń bọ̀. Kí ni máa fi ṣe yín lálejò báyìí? Mọ́mí mo wà okay ma. Kí ló dé, ò ń bínú sí mi ni? No. Má sọ bẹ́ẹ̀ fún mi. Mami, ẹ mọ̀ wọ́n ṣe èmi àti ìyàwó mi àlélé dúró jẹ. Because ọ̀nà àbíkan tá a ti fẹ́ dé. Ìwọ kọ́ ni mo fẹ́ dáná fún, ìyàwó mi ni mo fẹ́ dáná fún. Mọ́mí a ṣẹ̀ṣẹ̀ jẹun tán ká tó máa bọ̀ ni. Bó tiẹ̀ ṣe díẹ̀. Ṣé ò bínú sí mi ni? Ṣé aya mi, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. O ṣe máa ìdí Ọlọ́run túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́. Oògùn ẹ̀jẹ̀ tó fi ránṣẹ́ bí mo ṣe ń lò ló ń bá mi lára mu. O ṣe gan ni. O ṣe máa ìdí ẹ̀. O ṣàbínú sí mi. Jẹ́ kí n ṣe díẹ̀. N tí ẹ ṣe díẹ̀ kò jẹ́. Ṣé tẹ̀rí èmi ni mo máa dáná fún yín lénìí? Ẹ máa mọ̀ pé mo mú oúnjẹ sè. Akíkà. Ìyá àpàtì náà káàdì ìdọ̀ àìsí step out. Wọ́n lára ẹ̀ sóúnjẹ kan fẹ́ jẹ màámi pa. Ẹjọ́ tó yọ lọ́hùn. Ẹ̀yin kọ́ mò ń bá wí o. Ẹ̀yin dẹ̀ kọ́ mo fẹ́ dáná fún ẹjọ́. Ìtì ẹ̀ mo ń bẹ́ẹ̀ sọ, ó ń ṣe pọ̀pọ̀pọ̀ ìyàwó mi. Màá. Fi ọmọ mi sílẹ̀. My dear, Aunty Kemi, ìtẹ̀sọ̀ yẹn jẹ́ ká lọ put it into action nínú kitchen. My dear, nínú ni o, tó bá mind, ṣé wàá wọlé? Rárá ma, ẹ jẹ́ wa okay. Mo ilé wa bíbá ìmú wa okay. Okay, my dear. Wọ́n mi ẹ̀ kí wọ́n dé. Okay, mo ń bọ̀ o, ó ṣe. Baby, iná yẹn, ẹ ṣáà àwọn owó ṣe ń lọ. Bẹ́ẹ̀ náà mo ṣe ń bẹ sọ̀rọ̀ jẹnẹrétọ̀ yẹn. Bí kò yẹ kí n rí alert
ìbàdàn ra generator fún mọ́ mi ó ti yẹ bẹ́ẹ̀ so mo á picture bá ti máa ra gen á jẹ́ mechano a lè gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ó ti yẹ. jọ ṣé inú duplex lẹ ń gbé ni àbí flat. Face me and slap náà ni. Face me and slap you ló fẹ́ gbé mechano sí ṣó fẹ́ pààrọ̀ gbogbo àdúgbò ni. tẹ́lẹ̀ kan rédíò kan àti fíríjì kan ló wà rẹ̀ náà. ṣé o mọ̀ nǹkan fẹ́ fi kúkà aládùúgbò ni wọ́n bá lè mọ̀ pé mo ti wà successful. o láìkì bí àbí o rí patẹ́gùn bí ìyàtọ̀ ibi tí mo ti ṣe kékeré ládùúgbò yìí ni. You are shouting. àló ń bẹ. wo oúnjẹ tí mọ́mí ẹ lọ sí mi ò jẹ o mi ì jẹun. wàá jẹun o wàá jẹun tó bá ń gbọ́ tẹ́ńtẹ́bù là ẹni tí màá mi bá so oúnjẹ fún tí ó jẹ ó ti tẹ́ nìyẹn. bí ẹ kọ́ fi ṣe take away I can't eat here. take away báwo àmì ò tiẹ̀ ń gbọ́ gbogbo àwọn dictionary ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe tí o. Okay, she can be get warm tea, something go by the filo. No, I don't want anything. Wait, let me do something. Oh my God! Oh my God! Oh my God! Oh my God, baby! Oh my God, Kule! Kí ló fi ṣe? Kí ló ṣe fún? Mi ṣe kọ́kọ́ fún o. Ó ṣe kọ́kọ́ fún. Atọ́mà. Àpapọ̀ rẹ̀ níbi etí ẹ̀yìn ni. Àpapọ̀ rẹ̀. Ilé kan náà ni. Irọ́ mà o. Ó fẹ́ pa ọmọ fún mi. Atọ́mà. Oh my God! Pẹ̀lẹ́ kí ló fẹ́ fún ẹ lò? Ó fún mi lógún. Ó ní mà. Ṣé original lele ìbá ibo ló ti rí? Oh my God! Òun náà ló order ní Jumia mà. Jumia, okay. But then, look at tea. Get a warm tea, coffee logun. Warm tea? Yeah. Okay, ma. Are you okay? Easy, come back here! Yes, ma. Oh my God. Ma? Are you okay? Get an energy drink. You need to boost your system, right? Okay, get an energy drink, my friend. Energy be boost. Get out of here! Yes, ma. Oh my God. Come back here! Oh my God. Get my PA. Yes. Your PA it is. Come back here! Oh my God. Get my bag. Get my bag. Get me my phone. I need to call the medical director. Your phone, ma? Yes. Yes, ma. Get out! Oh, ma. Come back here! Yes, come on. My PA. Your PA. Yeah, I need my PA. Your PA. Oh my God. Oh my God. Baby, why was selfie tí mo yà yìí? Ọ̀rẹ́ fi sí Instagram. Kí ló ṣe? Kí ló dé tó ń sunkún? Ṣé mo ṣe é ni? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, tó bá jẹ́ pé mo ṣe, sọ fún mi. Because bó ṣe ń sunkún yìí, ó ti fẹ́ máa pè mí náà lẹ́kùn. I'm pregnant. Ṣé nítorí olóyún rẹ̀ wá ń sunkún? Ó sọ fún mi tẹ́lẹ̀ náà, débi sì máa sọ pé mi ò gbá oyún. Mi reason tó yẹ ó fi máa sunkún báyìí. Olóyún kan ló ń pa mí lẹ́kùn. Nǹkan tó ń pa mí lẹ́kùn ni pé mi ò lóyún rí. Tó bá mọ̀ nǹkan tójú mi ti rí láti lóyún. And when I had lost all hope, when I thought it was all over,
Olúwa bless me, Ọlọ́run rántí mi. Ọlọ́run fún mi lóyún. My tears are tears of joy. I am so happy. Thank you, darling. You're welcome, honey. Now I understand. So happy. Thank you so much. We're going to celebrate. Oh, God. Okay, move. Let's take a selfie. While they upload it, there's a wait for selfie. Okay. Pout. Now make funny face. I never knew. Me too. Get. There's sínú gbogbo thought mi pé ọmọ ń dára wa. I never knew. But it is still to my advantage because ìsìn tó ti lóyún ọmọ ẹ̀ ẹ̀jẹ̀ mi ló wà lára ẹ̀. Time I'll claim the property again. I'm gonna get one there. Opportunity in coming. You know. Okay, congratulations fún ìyàwó ẹ̀ tí ẹ lóyún. Ìyẹn kọ́ ni mo fẹ́ bá ẹ sọ. Àǹfààní iṣẹ́ tó ṣí sílẹ̀ ní iléeṣẹ́ wa lè mú ní kí wọ́n bá ẹ sọ. Kó lè tètè mú CV ẹ wá. Àbí nísìnyí tí ìyàwó dẹ̀ ti lóyún, wà lè lówó lọ́wọ́, wà tọ́jú ọmọ àti ìyàwó. Ọkọ ṣáà ni ẹ, ìwọ́dẹ̀ lé lórí ilé. Brother, ìyẹn kọ́ ló kàn mọ́. But èyí tó sọ ẹ náà make sense anyway. Mo máa ń ṣe ọ̀bọ̀ yìí. Ìyẹn kọ́ ló kàn. Èwo ló wá kàn? Gbogbo nǹkan tí mo ń strategize, gbogbo plans, time tí o máa materialize ni, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ harvest ni. My eyes is on the money. Properties ẹ̀. Bí mo ṣe máa make sure pé wọ́n yín kórúkọ mi. So everything tí ọmọ yẹn ní, ìyẹn gan ni mo fẹ́ mú ṣe báyìí. Because iṣẹ́ tó tiẹ̀ ń sọ̀rọ̀ yìí, how much is it gonna fetch me? Èló la fẹ́ fún mi ń di iṣẹ́ yẹn? Ṣebí wọ̀ ni. Gbogbo iṣẹ́ tó ń ṣe náà láti jẹ́ ibi tàjọ́ ń gbé náà ló ṣe wà. Owó ta fi ń ṣọ̀ fún bákan fi ń ra oúnjẹ sílé lásán ó tó sálárì ẹ̀ lóṣù. No, mi ò rí pé mo ìbú ẹ̀ nǹkan ń jẹ́ kó mọ̀ ọ́ tó wà ń lẹ̀ ọ̀gẹ́. Aṣọ orí pé ṣẹ́ẹ̀tì wọ̀. Owó ẹ̀ ló fi hàn. Àtọwọ́ ẹni ẹlẹ́ni àtọwọ́ ẹ̀dẹ̀ yẹn. Ìwọ gan ló jẹ́ kó máa pè gbé òjà ni. Obìnrin ra gbogbo ẹ̀ sí ẹ lára òun ń jókòó. Ó dáa torí ti tèmi lọ́nà ṣe dáhùn. Òun lè máa ṣiṣẹ́ kó máa gbé kó wọ́n fẹ́ mi. Àwọn shirts aago nǹkan tí mo máa ń fún ẹ. Èmi mo á tọrọ lọ́wọ́ ẹ̀. Yeah now. No, ṣé mo tọrọ kó tó fún mi? Tí máa lò sórí DP tó máa sọ fún mi pé bọ̀bọ̀ mi láì kíní jẹ́ rọ́ọ̀kẹ́. So ìyẹn mi pé mo tọrọ. Òun gbà náà ti máa mú wa. Ó jẹ́ tètè wá wọ́rọ̀ kan bí ṣàdá. Mommy, there, sit down. Sure, okay. Ọkọ ẹ̀kọ́. Ó ń bọ̀ ẹ jókòó náà. Good afternoon. Hey, báwo ni Bọ́lá? Ṣé wàá okay? Jókòó kan ní báwa. Sweetie, come now, mommy is here. How are you? Pẹ̀lẹ́. Ṣé ìyàwó sọ fún ẹ pé ìwọ ni mò ń dúró dè? Wọ́n sọ fún mi mo wà ní toilet. Anyways, nǹkan tí mo bá sì báyìí ò le rárá, ìwọ ni mo wá bá sọ̀rọ̀. Mo kàn ní kí wá sọ fún ẹni wípé o gbọ́dọ̀ fi ìyà jẹ ọmọ mi nítorí ọmọ mi ò kì í ṣe oníyà. Òṣì o gbọ́dọ̀ ta ọmọ mi nítorí pé ọmọ mi ò kì í ṣe olóṣì. Ẹni tó bá bú ọmọ mi kó rẹ́dì láti bú èmi náà. Ẹni tó bá na ọmọ mi kó rẹ́dì láti na èmi náà o. Tó bá fi ìyà jẹ ọmọ mi wá jẹ ìyá. Because I will expect you to respect my daughter like you will respect your mother. Because it's okay. No, let me tell him. Sherry, how if you go to Danny? Agba ijakadi ni o. To be forewarned is to be forearmed. Do you understand? Very well. Mommy, your comedy nice so. Wọ́n tọ́jú mi. Jẹ́ kí n sọ fún un. Kó lè mọ̀ pé ó kì í ṣe ọmọ lásán.
nítorí pé kó làárọ̀ fàdìtì. Hello? Who is speaking, please? Okay, ma, hold on. Excuse me, ma. Please, we have a call. Who is it? Miss Otiti. Tell her to call back. I'm in a meeting. Okay. Like I was saying, Please, can you call back? don't abuse my daughter verbally or otherwise. Else. You have yourself to blame. My husband is not like that. You are very caring. I think my job here is done. Mommy. Mo rò pé wá bá mi ṣeré ni. Ẹ wo mommy. Mommy wo ọkọ mi. Ó mọ bó ṣe ń ro àwọn iyán yẹn kó fẹ́lẹ́ dáadáa. Ṣé mo adẹ ní àwọn ọbẹ̀ kan tó sè sílẹ̀ alẹ́ fọ́, alẹ́ gùsí. Hàn ní ọbẹ̀ olótú ṣẹ̀ṣẹ̀ sí ẹ náà. Kí ló ṣe? Nkwobi. Yeah, nkwobi. And then ó tún ní àwọn fruit. Ó ní bí ṣe máa ń ṣe àwọn fruit. Fruit juice. Àwọn fruit juice yẹn very nice. Mommy, ẹ jókòó kẹ́ jẹun now. Ẹ jẹ́ ká entertain ní díẹ̀. Like you have a choice. And then feel like big pay on show me any favor. Whereas it's the other way around. Anyways, I would advise you to take good care of my daughter. Else, you will be sorry. Do you understand? Yes, ma'am. Do you understand? Yes, ma'am. Shall we? All right then. Okay. Yes. Oh, so tired. Job, I'm called food here. With my agenda. Okay. Ma? Pineapple also. Anything nice. I want some melon. Okay, I think that's the one thing. Okay, let me squeeze it. Ṣùgbọ́n. Ẹ̀bà tó ní irú tẹ́lẹ̀ kan. No, I don't want eba. No, mi fẹ́ bá ń sìn. Ó jẹ bá watermelon ní báyìí. Yeah. Ní squeeze. Yeah. Wọ́n sí. Oh, thank you. No, I'm not shut to lie. Gbàgbé, oyinbo mo gara tọ́nu ẹ̀, gara chicken, wọ́n á gbà. Baby, what's up? Tó. Kí ni? Kí ló yìí? Sọ́sẹ́yìn. Èmi àbá àwọn ọmọ. Sọ́sẹ́yìn. Ìta ni. Kí ló lò tó fi ń rùn báyìí náà? Ṣé bí wọn náà lọ ra perfume tí mo ń lò? Ó náà ra lórí eBay àbí bo ní online kí ní kan Jumia àbí Konga kí ló pè? Jọjú náà jáde ní yàrá mi. Nígbà tí o ṣe first time tó ń lo ẹ̀ ń lò rè é, o lè ṣe fẹ́ kọ́ lu ẹ̀ ní àgbẹ̀sà àrà máa pé ṣé nígbà mi? Ṣé nígbà mi ẹni? Mo gbé o, ṣé nígbà mi ló ń bí báyìí? Tèmi ti bàjẹ́. Kí ni? Baby! Dọ̀tun. Yes. Tí ẹ náà ni mo ń ṣe rice ẹ ti fẹ́ jiná ó gẹ́ ò ti jiná so stew yẹn ni mo kàn ní kí n wọ́n. Ibi yẹn pa mí gbọ́ mú kókó mi kò tiẹ̀ ṣe bákan bákan mi ò rí kó mo lè dúró di ráìsì tó ń sìn. Ó mọ̀ nǹkan tí mo rò sí ok jẹ́ kí n bẹ ṣe tiẹ̀ so wà kọ́fì yẹn bẹ̀rẹ̀ náà àbí. Ó yẹ lọ gbé wá.
I'm coming. Baby, there you go. Báwo ni ṣe ń ṣe bá? Mo ti pé kó má jẹ́ kí milk máa pọ̀ ọ́nù tí mi. Ó máa ń jẹ́ kí ebi gbé mi. Ṣé ó fẹ́ kí n bì ni? Má bínú. Mi ò mú máa bínú. Ebi ń pa mí lọ́wọ́ mi wá pọ̀ gidi wá. A ní gbé. Ok, oúnjẹ ẹ̀gbọ́n ti jiná kí ẹ jẹ́ kí n kàn díṣẹ́. Ọmọ yẹn tẹ́lẹ̀ yóò sọ́kọ́ bí yẹn wá. Ọmọ ló ń jẹ wá jọ. Simple, baby. Yeah, just the way you like it. God, irritate. Baby, oh God. That is baby, I don't like to smell. Oh, okay. Take it. Oh. I'm so sorry. What do you want? I don't feel like eating rice anymore. Okay, can you get shit? Ebi ń pa mí. Má bínú. Okay, kí ni kí wá ṣe báyìí? Rice to so God. Okay. Bá mi ṣe iṣu. Wá bá mi dín ẹyin kó fi sardine àti corn beef sí. Iṣu àtẹyin. Kó fi corn beef àti sardine sí. Má yẹ kó pọ̀ jù. Okay. Iṣu àtẹyin. Ṣé kí a kó tó máa kápò bí mango? So irritating. Oh. Dotun. Yes. Mo ṣe fẹ́ fi iná sí gáàsì.
2 hours ago ló jẹ ògbó fruit tó wà ní. tí wàá jẹ fruit tó ní ṣé wọ́n ti ta gbogbo fruit tó wà lọ́jà ni ṣé kò sí fruit lọ́jà ni. lọ bá mi ra fruit lọ́jà màá. ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ ẹ̀ tó wà. wẹ̀ ta ló ń wẹ̀ tó ń wẹ̀ ta ló ń rùn sí. tó ti ṣe máa ń kájọ báyìí kí ló máa ṣe wò straight ni. wọ́n ní kọ́kọ́ mú sọ̀tọ̀ bá mi ra fruit wá jàre. lọ bá mi ra fruit náà. wẹ̀ lọ sí wàá ní ìjọ mú kọ́kọ́ lọ ra fruit wá. tó tó ṣe tó fi lè sọ̀rọ̀ ìtẹ́bí ṣé bíbá jẹ́ kitchen nìyẹn. báwo ló ṣe ń ṣe báyìí wàá ní oṣù tí pamọ́. mi tí ì tọ́ náà tẹ́lẹ̀. má jò lé oṣù mọ̀ pé ní tó bá ra lẹ̀ kò lè mọ wọ́ọ̀tì ilé kíkọ́ ilé yìí ó expensive gan má jò lé jọjọ náà lọ pa gáàsì ẹ̀ kó dẹ̀ mú kọ́kọ́rọ́ kó sáré lọ ra fruit wá fún mi. I mean act like a sharp person. What kind of a man are you? Wá no. Don't make sure you get àgbálùmọ̀ àti àwọn ọmọ. Ṣùgbọ́n. Ó ń ṣe season rẹ̀ ni. Ṣé bí wàá ti ẹ̀ ṣe? Mo ti gbọ́. Wọ́n ní owó. Thanks, darling. Ṣé mo lè dúró lé fúrúùtì báyìí? Ibi yẹn ń pa mí o. Jẹ́ lọ manage rice ẹ̀. Jẹ́ lọ manage ẹ̀, máa manage ẹ̀ pé. Move your body. Rock your body. Yeah. You want the password? Look at it. Wow. Oh, we are gifts. Put on the lights. Kí ló ń ṣe nu? Ṣúwọ́ wèrè ni? Kí ló tó ṣe máa ń ṣe bí àrùn? Kí ló dé? Kí ló fẹ́? Ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bébì. Ọ̀gẹ̀dẹ̀ orí burúkú ẹ̀ wo ló pọ̀? Ìwọ bàbá ṣé kò ṣe kó tí ń mẹ́ńtà díẹ̀díẹ̀? Ṣé kò ṣe kó tí ń di mental case? Ibo kí ló fẹ́ grease? Níbo ló ti fẹ́ grease ẹ̀? Mo jẹ́ láti ó dé mú condition tí mo wà, ó dé ń disturb mi. Kí ló máa ń ṣe é gan-an wọ bàbá yìí? Come on, get your stinking hands off me. Kí ni ìdílé? Ó rí pé mò ń sùn, ó dé ń disturb mi. Kí ló tó ṣe súnmọ́ mi? Ṣé bí bẹ́ẹ̀ di tóbi gan-an? Wà ó mọ̀ condition tó wà yìí gangan ni mò ń rò. Mo tètè wà yìí mi ti mú lẹ́rù. Mo sọ pé mo máa bẹ ṣeré tó tight gan lálẹ́. Ó mọ̀ àwọn dókítà náà ló máa advice nígbà tí ìyàwó yẹn bá wà lóyún. Kéèyàn máa wọlé, kéèyàn máa jáde, kéèyàn máa grace síbẹ̀, kó máa bá a pọnmi síbẹ̀, kí ẹ bá lè máa yọ in case tó bá fẹ́ bímọ a lè yíìs. Ọlọ́run ní jẹ́ ọlọ́run fún un. Èmi ni mo lóyún, èmi ni mo dẹ̀ mọ bó ṣe ń ṣe mí. Ṣó ti gbọ́? Gbogbo nǹkan tí bá jẹ, mo máa ń bì. Mi rúnrun sùn, ara ni mí, gbogbo ẹ̀ ń ṣe mí, gbogbo ẹ̀ ń dùn mí. Ìgbà díẹ̀ tí bá tún wá rí oorun sùn, wá tún wá máa disturb life mi. Ṣé wọ́n rún ẹ sí mi ni? Ṣáyé ṣí ẹ ìwọ bọ̀bọ̀ yìí. Ojú nítorí olómi fún ṣe o. Ṣé bó ṣe wáyé ni wọ́n máa jẹ́ kó máa gun orí mi? Oògùn orí mi gun oorun. Wọ́n máa gun orí mi, wọ́n máa rún bọ̀tìbọ̀tì sí mi lára. Ilé ìfagbọ́ rọ́bìṣẹ̀.
ọmọ mi ń sùn kò sùn jàre kò fi mí sílẹ̀ kó jẹ́ kí n sùn. And disturb life mi. Rubbish. Swami by one minute. Mo lọ guest room ni o ṣáà sọ pé mo ń lọ nìyẹn. Mo fẹ́ lọ sí guest room. Mo lọ sùn guest room. Jọ ibi tó ti ń bọ̀ ṣé ó ní guest room ń bẹ̀. Ó rí pé ká ni mo bọ̀bọ̀ yìí nígbà tó wá fẹ́ lọ sùn guest room sí tèmi bá ní ìjẹ́ kò ṣe kọ́kọ́ fún mi bí kò bá mi gbéke àbí kò bá mi bomi wá àbí kò bá mi ṣe nǹkan jọ ń ṣún torí Ọlọ́run ṣé máa máa fẹ́ fún máa pẹ́ nínú guest room ni. Sùn jàre. Mo ní kó sùn ṣebí wà dé mú kọ́nà yẹn kó sùn sí ibi ẹgbẹ̀bẹ̀ yẹn má sùn mọ́ mi ṣá o. Ṣọ́ọ̀bọ̀ ni. Mi gírísì ẹ̀rẹ́ mi bí gírísì. Mo fọ́, mo tẹ́, mo bí ntì, mo bí ló, èmi. ọjọ́ gbogbo ní tó lè. Ní kí bẹ́ẹ̀ máa fàṣáṣì à. Bẹ́ẹ̀ fàṣáṣì. Àwa ó sì lè jọra máa ṣe jẹjẹ sọ́pọ̀lẹ́tì. Ó sọ́pọ̀lù yìí. Because tó bá ti ń le jù máa affect ọmọ wa. Sokora máa ṣe jẹjẹ. Baby. Come in. Wọ́n sọ fún kò gbọ́ alápámá ṣiṣẹ́ ó lè rè é olójú kòkòrò rè é ó lè rè é alápámá ṣiṣẹ́. Bíọ́lá gbígbé mà bí ṣe tí wàá jọ pẹ́ńtà bẹ́yẹn ó tètè ní géètì ṣì ní àbí ìgbà tó jọ. Bàbá sì nà ṣe wúlò sọ́tàn. Má bọ̀ ń bíbà ẹ̀. Ìwọ gan wá náà ní láìgbò ṣe múra yìí o. Ṣé mọ́mí ò fún ẹ láwọn gáùn kẹ̀m̀bẹ̀ yẹn kó máa wọ̀ ni? Èwo ni kó máa gbélé wá sílé mi? Má máa wọ́rẹ̀ wá mọ́. Má bínú. Ọ̀rọ̀ bá ń lo wá. Àmọ́ ní kò gbé wá fún mi lẹ́jọ́ kí ló ń ṣe tó ń gbọ̀n báyìí? Wọ́n ní kí wọ́n bọ́ sẹ́yìn mi náà. Kí ló tó ṣe dúró bọ́ báyìí? Lọ jókòó bá kí ló dára ẹ ṣe ń gbọ̀n báyìí? Máa ṣe massage fún ìyàwó mi all the time, you know. Very nice, very nice. Wọ́n ní pé ṣé aago yẹn ò kéré jù àbí kára ńlá wa. Kékeré ìwà òkè. Ó wà òkè. Very okay. I would like to be on my way, man. Ó yẹ kó tètè wá máa lọ. Wá gbà. Kò fi ṣe mọ́tò. All right. Get lost. One word. Má wọlé. Ó dàbọ̀ ó bá pa géètì ẹ̀jẹ̀ tó gbọ́. Tó bá yà wà lọ́tì, ó ní bí 5 minutes tó lọ náà. 5 hours. Well, Àwọn kúnyìn. kí ni ilé ìfọ̀ àgbẹ̀ ṣe? Nítorí tiẹ̀ mo ṣe ní kó máa gò wá fún mi. Torí tèmi ló ṣe gbá gbogbo. Mo fi tí máa ń dùn. Ó di tí díẹ̀. Torí pé màá máa fẹ́ fún màá máa pẹ́ ò ní dá mi lóhùn. So mo dẹ̀ wò pé mi ní láti máa fúnra mi ní stress kankan mọ́. Mo ṣe ní kó gbé aago wá fún mi. Tí bá ti lù fún ẹ báyìí. Ṣé o mọ̀ pé ó rí bó ṣe sound mo rò pé wàá jẹ́ mi lẹ́ẹ̀mejì. Kò sí wàhálà. Funny. Ṣé mi wá jẹ́ animal ni tó máa fi máa bẹ́ẹ̀ lù? Èmi àwọn fún ẹ o. O lè jágùtàn. Ṣé wàá gbé kíní lọ sí kitchen? Watermelon yìí tó kọ́. Ṣùgbọ́n àti Whatever. kí ló ń ṣe é tó ń bínú? No. Èmi àbáwọn ọmọ. Mi sọ pé kó máa work. Ṣé pé mo lù ú lẹ́ẹ̀kan, ó jẹ́ mi lẹ́ẹ̀mejì. Mo ti sọ fún ẹ pé kí ni máa work. Very handy. Ó máa disturb àwọn neighbor. Ó ní kó tún sáré wá. Mi sọ fún ẹ. Ẹjọ́ tó yọ lọ́hùn watermelon tó wà ń bẹ̀ yẹn kó bá mi ṣan àti pineapple náà wà ń bẹ̀. Lẹ́wọ́n dà pé pọ̀pọ̀ náà wà ń bẹ̀. Bá mi ṣan gbogbo ẹ̀ kó bá mi. Tó bá ṣe tó kọ,
okay rárá o. Mi wà okay. Ṣé o ti lo gbọ́ ẹ? Ah, mi ì tiẹ̀ lè lògùn wo. Ibi kan gbé mi ní in fact. Ṣé mo bó ṣe ń ṣe mí lè nù? Ṣẹ́rí nù. Wọ́n tó tọ́ ni. Kí ló fẹ́ wà ń bẹ? Tọ́ mi ló wà ń bẹ náà. Kí ló ṣe tó máa ń ran yín lẹ̀ bíi ti tiger báyìí? Mi ò lè fọwọ́ kan ẹ̀gbin ẹlẹ́gbin o. Lẹ́nu tiẹ̀. Èmi ló ń pè ní èmi ló ń sọ fún pé ẹ̀gbin ẹlẹ́gbin. Ṣé nígbà tí wọ́n ṣe síbẹ̀ ṣé o mọ̀ kó máa ní end result ni? O ò mọ̀ yẹn. Ó jọ nítorí Ọlọ́run, jọ nítorí Ọlọ́run, jọ nítorí Ọlọ́run mi lápítà ìtẹ̀jọ́ lè ní rárá. Ṣé o ti gbọ́ mi? Tó bá dẹ̀ ti mọ̀ pé bó ṣe fẹ́ ṣe lélẹ̀ bó tó bá ti mọ̀ pé ò tiẹ̀ ní help condition mi bí a kò ṣe mí bó ṣe bá mi. Kí ló ń mean by that? Bí a kò kálukú máa lọ rẹ̀. Dà. Kí ló ṣe? Ṣé o ti yá wèrè tán? Mo ní kó máa kọ́. Kí ló fi rà? Kí ló ṣe rà? Kó ní mo bá àkẹ́ tó. Ó yẹ mo bá àkẹ́. Kí ló fi rà? Láṣà. Fún ọ̀pọ̀ ẹ̀kọ́ ni wọ́n kọ́ lọ lóyún ni. I don't know what to do about that. Inú burúkú ọ̀sán wa. Alápá máa ṣiṣẹ́ ọkùnrin ìdọ̀tún lóyún. Alápá máa ṣiṣẹ́. Alápá máa ṣiṣẹ́ olè ọkùnrin rẹ̀. Ló wá ń fẹjọ́ mi sùn ẹ̀ so nítorí ìfẹ́ náà ni wọ́n náà ṣe dààmú to drive all the way wá síbí báyìí just because of this idiot in fact ó máa ṣe ṣíkè fún so ó láti wá máa fẹjọ́ mi sùn ẹ̀ pé kí ni mo ṣe fún náà. Dára ní sùúrù ó ṣàmọ́ condition ẹ̀ at this stage you need to take things very very easy please o. ọ̀rẹ́ mi mo take everything easy but idiot ni bọ̀bọ̀ yẹn Dọ̀tun ó pè ẹ́ ó fẹjọ́ mi sùn can you imagine that ẹ jùlọ kí ló fẹjọ́ mi sùn fún náà ó ní ká gbọmọdọ̀ mo ní mi ò gbọmọdọ̀ jọ nítorí Ọlọ́run kí la fẹ́ fọmọdọ̀ ṣe iṣẹ́ mélòó ló wà nulẹ̀ yìí èmi àti ẹnìkan la wà nulẹ̀ yìí àtọyún yìí ó dẹ̀ ní ká gbọmọdọ̀ fún kíni èmi mọ ọgbọ́n tó fẹ́ dá ni ó ń wá ọ̀nà ó ń wá gbogbo ọ̀nà láti ṣe ṣìnà ni ó fẹ́ lọ gbé àwọn girlfriend ẹ̀ kan wá sínú ilé mi kọjá wọn máa bára wọn sùn kọ́ máa ṣe rubbish lẹ́yìn mi kò jọ. ọ̀rẹ́ mi okay dúró how about we do this bóyá kẹ́ gbọ́kùnrin. ìwọ náà mọ̀ pé kò possible ó mọ̀ pé mo kì í like kí n máa para mọ́nu ilé mi mo máa ń ṣíra lẹ̀ mo máa ń àmì ìlè wà nílé kí n máa ká jọjọjọjọ nítorí pé mo gbọ́kùnrin mi ìfọ́mọkùnrin nílé mi jọ iṣẹ́ kí ni mo ń gbọ́mọdọ̀ fún sọ fún mi iṣẹ́ wo ló ń ṣe. sórí oyún eléyìí àjọni ni adẹjọ máa tọ́ ni iṣẹ́ wo ló ń ṣe kí ló ń ṣe kó gbálẹ̀ kó clean kó dáná. màá bẹ̀rẹ̀ náà torí kọ́ ọmọkùnrin má bàa sá lọ ni. ọ̀rẹ́ mi kò jọ kò síbi tó ń lọ níbo tí mo ti mọ lé ẹ̀ mo mọ ibi tí yẹ wá mo mọ sísítà ẹ̀ mo mọ ọ̀rẹ́ ẹ̀ gbogbo fámílì ẹ̀ ni mo mọ ibo ló lọ wàhálà máa fọlọ́pàá gbé máa fìyà jẹ láyé ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ oyún ìyájọ ni àjẹjọ máa tọ́ ni. ó tó ló sọ náà ṣé bí iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni kò tó lóyún òun ló ṣe gbogbo iṣẹ́ nílé so wáyé tó ṣe wá tiẹ̀ fẹ́ ní ìdánmọ̀dọ̀ kan sí. ó ti fún ẹ lóyún sí o ti fi pé òun ti dọ̀gá nìyẹn àwítán ó ní ọ̀kan wo DSTV channel ọ̀n wo food channel. ọ̀rẹ́ mi wọ́n gan ṣe rántí. àmọ́ rántí o stupid boy tó ṣẹ̀ṣẹ̀ gbígbẹ bí ẹsẹ̀ àkèrè yẹn. ọ̀rẹ́ mi mo ti gbọ́ títí ẹ̀ mo ti gbọ́ mo ti wọ́n mọ̀ pé kò easy mo ń náwó fún náà ni mo ń ṣe everything fún ṣé màá tún wá máa náwó kò wá nílé ìṣiṣẹ́ kí ló wá fẹ́ máa fi wúlò but èmi ṣì máa punish nǹkan tó ṣe yẹn ó gbọ́dọ̀ jìyà sí. ìyá àbèjì àti wà síkun ẹlẹ́jọ́ ń jà lẹ́jọ́ ń ṣe jọgbọ̀n ṣáà tètè yìí jẹ́ máa lọ rẹ́ mi. ó ṣe ọ̀rẹ́ mi jàre àmì kí everybody. wá
kí ló dé tó ń laago. laago báwo ríran wọ brass ojú àbọwọ lẹsìn gọọmù ojú kí ló ṣe é tó ṣe yamayama. ó dẹ̀ ń laago dẹ̀ fi ń pè mí. kí ló ṣe é ṣé orago lọ́wọ́ mi àbò lẹsìn gọọmù ojú. ó dẹ̀ ń lu aago. kí ló tó ń lu aago. kí ló ṣe yín bẹ́ẹ̀. kí ló ṣe é tó yọ ni. kí ló ṣẹlẹ̀ ń lu aago. ee mọ kó tó ṣe dìmánà yóò kọ ṣe yamayama ṣe. ẹ gbọ́ kí ló ń ṣe ṣe ti ya wèrè padà ni. kí ló ṣe é wọ́n lẹ́yìn o wọ́n lẹ́yìn méjèèjì o. wọ́n ní ọ̀nà laago sẹ́. ìjọba tọ́jú fúláwà jí ẹ fẹ́ máa kó fúláwà. máa máa ṣe yàmà ọmọ wù kó láì bàtà yẹn. abalẹ̀ ládùúgbò. tọ́rọ̀ bá rí báyìí sùúrù náà lè yàn máa ṣe torí sùúrù náà ló jọba lórí ohun gbogbo kò yẹ àti pé ẹni tó ń sọ̀rọ̀ èyí ó ti sọ pé ó wà nù oyún ìdẹ̀mọ̀ pé àwọn obìnrin máa ń kanra tó bá wà nù oyún àfi bí ajé lẹ́kọ̀ọ́ so ẹni tó bá ti wá mọ̀ ẹ́ á fara da gbogbo nǹkan tó bá wá láti bẹ̀ ní títí tó máa fi rèpo bímọ ìyá ọmọ ẹ̀ ṣáà ni tèmi rò pé lè ṣe nìyẹn sùúrù náà ló máa ṣe ṣùgbọ́n. kí ni sùúrù kọ́lọ̀ àti gígì sùúrù wo ni mi ti ní jọ sọ fún mi o lè understand nǹkan tí mò ń sọ àní inú ìnira ni mo wà sẹ́ wàhálà tó ń fún mi ṣe lásán ó fẹ́ gbẹ̀mí mi ni. kò lè pa ẹ́ mọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ ọ̀rọ̀ ó gbọ́dọ̀ rẹ́dí láti fèsì gbogbo ìnira díẹ̀díẹ̀ tó bá wá pẹ̀lú ẹ̀ nǹkan tèmi tó rò nìyẹn ò ní need láti rò gẹ́gẹ́ bí ìnira torí ẹni tó ti ṣe fẹ́yàn rí ni ó ti ra oríṣiríṣi fún ẹ mọ́tò ṣẹ́ẹ̀tì àwọn designer shirt tó máa wọ̀ tí gbogbo ẹ̀ starch tí gbogbo ẹ̀ máa ṣe báyìí gbogbo ẹ̀ náà ló ti ṣe fún ẹ rí ó wà nínú nítorí ìnira kékeré kò sálọ kò yẹ tó wá faradà náà ni. ṣùgbọ́n ìwà yìí tẹ̀lé lọ́lé yẹn mọ́ this time. tí ẹ dúró náà kí ẹ ṣó máa ń tutọ́. gan. ó ń tutọ́. bàjẹ́ ó ń tutọ́ gan. anyway ká tó fi àyè ọpẹ́lẹ̀ náà ni nígbà tí ọlọ́run ò jẹ́ kí tọ́ yẹn tó lọ sí to the extreme máa dìgbà tó máa jàtọ̀ sóúnjẹ kò yẹ. èmi mò ń sóúnjẹ. ìwọ ló ń sọ ṣé ọlọ́run tún ṣàánú ẹ̀ so. àfi kí n tiẹ̀ kọ́kọ́ rest síbí báyìí mo wá sápamọ́ síbí. o máa ní láti lọlé ìwọ lọ sílé ìyàwó ẹ o tún lè sinmi síbí. a padà lọlé ìyàwó ẹ o ti márì. òun ló tún pè mí. gbé. ọjọ́ gbogbo ní tó lè ọjọ́ kan ní sẹ́ni tó ní. wọ́n pàdé lọ́jọ́ kan inú burúkú ọ̀sán wa kò ṣe wá gidi rárá alápá máa ṣiṣẹ́ ọkùnrin dọ̀tún rè alápá máa ṣiṣẹ́ alápá máa ṣiṣẹ́ olè ọkùnrin rè alápá máa ṣiṣẹ́ alápá máa ṣiṣẹ́ olè ọkùnrin rè wọ́n sọ fún kò gbọ́ alápá máa ṣiṣẹ́ olè rè olójú kòkòrò rè olè rè alápá máa ṣiṣẹ́ ó ń wá obìnrin kiri tó lówó lọ́wọ́ alápá máa ṣiṣẹ́ olè rè olè máa rè olè rè olè rè mo ti dé pílò. dúró ṣé pílò ló ń mú látàárọ̀ ni àbó ní nǹkan mi tó ń ṣe. mo ṣe kú bí n sí ni pílò náà ni. ṣé àwọn bá mi gbé síbi ẹsẹ̀ mi jàre. kí ni o ṣe padà wá ní báyìí padà sẹ́yìn. níbo ló ń lọ. mo ń lọ ní bedroom ni. ó jẹ̀bi ò bá gba tọ́lẹ̀tì lọ ó rí pé ọkùnrin yìí kà ní ẹ ó kì í ṣèyàn gidi ó fẹ́ abandon mi pẹ̀lú condition mi síbí báyìí ó lóun lọ rò tó dẹ̀ mọ̀ pé gbogbo ẹsẹ̀ yìí ó ń heavy fún mi jókòó kó bá mi massage jọ. alápá máa ṣiṣẹ́ èèyàn ọkùnrin rè ó bugi jẹ ni. olèrè alápá máa ṣiṣẹ́ olè máa tù rè. mo bá òwì títí òun wà rùn kí
ọmọ tá a bá wí tó warun kì ó ṣetán láti parun olè olójú kòkòrò ọkùnrin rẹ̀ ooo alápá máa ṣiṣẹ́ alápá mi ṣẹ́ Mr. Casanova jẹ́ ó máa tó wà over sí i ó ṣe falafolo ó ṣe rádaràda ọwọ́ pálábá ẹ̀ àtòṣẹ́gi. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is a womanizer. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the wise guy. Dọ̀tun rèé o you think he's wiser. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the woman. irú èròkè wo ni má lọ rò rárá. má rò kí nǹkan tó yẹ pé mo ti ṣe tán mo kàn tún padà dispose ẹ. wo wẹ̀yẹn. alápá máa ṣiṣẹ́ alápá máa ṣiṣẹ́ olè ọkùnrin rèé alápá máa ṣiṣẹ́. alápá ẹ̀wọ̀n ló fi ń ṣeré tó mọ̀ ẹ́. wo mi ò lè ṣẹ̀wọ̀n ìran mi ò ṣẹ̀wọ̀n mi kò sí anybody inú family mi tó ṣẹ̀wọ̀n. ẹni tí ìran ìwà ṣẹ̀wọ̀n rí ìwọ náà máa wùwà kó ṣẹ̀wọ̀n. ó tiẹ̀ wá mọ́ èyí tó ń ṣe ń sin tó ń bí mi nù ó kàn máa ń jẹun bíi kọ́ni she eats all the time. ẹ̀yin jẹ́ kó jẹun ṣe bóun ló lóúnjẹ. kí n tiẹ̀ rẹ̀. so annoying you don't get. kí ni ṣé ṣáàṣì wà nílẹ̀ yìí. there's no church here ṣé church inú ilé wa olórí èkó bá ń bá mi ti jí nìyẹn èmi ló ń gbé yẹn. àgùlẹ̀ fi ń pera yẹn. àgùlẹ̀. ọ̀ ọ̀rẹ́ ọ̀jọ̀ kí mi tètè wá máa lọlé ní ilẹ̀ tí ń ṣú. mi nílé sẹ́gẹ̀ so okay. mo kò tiẹ̀ nídìí wọ àti ìtàn àwọn náà. Thanks. ṣé torí gbogbo ìwọ̀n sálẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ yìí kò ṣe má dà mí nù lábẹ́. ló wá ń rìn wọlé majestically ẹ. ọmọ kò sẹ́ń bóòtù lèmi ó yẹ kí n méré débi ni báwo ni kí ló ṣẹlẹ̀. anyway ebi ń pa mí wọ́n bá mi get oúnjẹ kí ló sì. kí ni mo fẹ́ sè kó tó sùn ló fẹ́ jẹ rice and stew mo dẹ̀ ti prepare. ta ló béèrè fún rice and stew ó dà pé tí ẹ ti ń gbọ́dọ̀ púpọ̀ lẹ́nu mẹ́ta yìí èmi béèrè lọ́wọ́ ẹ pé mo fẹ́ jẹ rice and stew èmi ò béèrè rice and stew ìkọ́kọ́rẹ́ mo ní mo fẹ́ jẹ o so kó lọ bá mi get ẹ torí ebi ti ń pa mí ebi ń pọ̀ mú ẹ. kí ló tó yẹ ṣe tí kí ló dé ṣe báyìí. mi gbọ́ ẹni network ẹ ó ń ṣe bàlàbàlà. mo ní mo fẹ́ jẹ kọ́kọ́rẹ́. bó ni kémi ti rí yẹn ìlú wo àtòpópónà bó ni kí ti gbé yẹn pàdé o. kí ló mìíràn pé last time ó ra iṣu tó máa fi ṣe yìí. iṣu kọ́ yáàmù ni wo bí mi ò mọ formation yìí tó ń sọ yẹn o yá kó pe mọ́mì ẹ̀ kó sọ fún wọn kọ́ bẹ́ẹ̀ sí kó fi rán pa kó gbé wá. bó bá ló ṣe máa ṣe báyìí ó ṣe yóníkà báyìí náà ń gbà mí mo ti sọ fún ẹ láti ilẹ̀ pé anytime tí bá sọ fún ẹ pé kankan mú mi jẹ kó kí n ṣe mí gangan ló ń jẹ ń mú ẹni nǹkan tó mọ ẹ bá ti béèrè fún ni mo máa sọ jáde irú bàbá wo ló fẹ́ yà. dúró náà ṣàlàyé fún mi ọdẹ ló pè mí àbí ọmọ wo ló pè ẹ lórí fóònù àbí text message wo ló sẹ́ndì sí ẹ tó sọ fún ẹ pé kọ̀kọ̀rẹ́ lòun fẹ́ jẹ sọ fún mi ó ti rọ́dẹ̀ gbogbo àwọn nǹkan tó máa ń ṣe tó máa sọ pé ọmọ fẹ́ fọṣọ ọmọ fẹ́ wẹ̀ ìgbà mi wà ní gbómi kaná wà ní gbómi sókè wà ní gbómi sílẹ̀
wàá fẹ́ ní kí n bu ipo sómi gan pé o fẹ́ fi wẹ̀ fọmọ ìwọ yìí wo bí gbogbo nǹkan tó ń rùn ó fẹ́ tán tó bá ti bímọ ìtàn bóyá wàá ní pé kí wàá máa gbé ẹ sórí gbà yẹn ni àwa mọ̀. èmi ló wá tọ́ sí lára yẹn kò ṣẹ́jú ẹ̀ kò kí ń ṣe ojú ẹ̀ rárá tó bá jẹ́ kí n bínú tó bá jẹ́ kí n bínú sí ẹ̀dọ̀ tán kò ní láìkẹ́. mo ti sọ tèmi. wá bí báyìí máa pe mọ́mì sìn wá bá mi ṣèwádìí lọ pé wá. ní àwọn ta ni à ń gbé ní island mọ́mí ẹ̀ ń gbé mainland ṣé òwò time lórí fóònù ẹ̀ ni aago mélòó ni mo fẹ́ gbé mọ́tò tí mo fẹ́ lọ tí mo fẹ́ bọ̀ láì lọ fídíò ìwọ àtàwọn wò mo ò ní sọ jù báyìí lọ sọ fún mọ́mí kí wọ́n bẹ̀rẹ̀ sí kó fi rán pa kó gbé wá fún ẹ ààrẹ jù báyìí lọ lórí ètò yìí tó bá jẹ́ bákan náà ẹ pè wá padà. ebi ń pa mí ebi ń pọ ọmọ ẹ mo dẹ̀ ní pé nǹkan tó wù mí jẹ nìyẹn o tún lò lè lọ gbé kí ló mean by that. ìwà àti pa mi mọ̀ kọ́ tó dé tó yẹ pé wọ́n máa fẹ́ kí pa mọ́ ìmí máa wá síbí all the time kí ló dé gan-an pẹ̀lú àtọmọ yẹn. mi ò rí jù báyìí lọ lórí ètò yìí tó bá jẹ́ bákan náà kó pè. ó lọ bí kankan. Dọ̀tun. jọ torí Ọlọ́run. Dọ̀tun. Dọ̀tun. My love. èmi àbáwọn tó ń ṣáàtì. ṣé fẹ́ ju kí ni ẹ̀bà mi ni. ṣé àmà bọ̀ ń bí. kò rí bàtà kò sí jókòó náà ṣé kò sí. ọ̀rẹ́ mi kan tí mo discover lórí íńtánẹ́ẹ̀tì nípa nǹkan tí olóyún gbọ́dọ̀ máa ṣe. oúnjẹ tí olóyún gbọ́dọ̀ máa jẹ mo ti yẹrù àwọn fruits ẹ kó máa jẹ. Yeah. Anyways listen nǹkan tí mo tún wá discover wo tó bá kà wọ́n ní ó dáa kí olóyún kó máa make love pé so that ọjọ́ delivery ẹ̀ gbogbo ọ̀nà yẹn ó ti yẹ ó máa free á lè ní easy delivery. easy. àbórí. take it easy. very nice discovery. salvi shayo. gbà láti sílẹ̀ mi. lọ́rọ̀ ago mi. lẹ́mi náà bọ́ síbẹ̀. wá ṣe duty ẹ. duty ni. my love. sweet ìyá ti kọ bitter heart ni àbí bitter lemon kémi wá ṣe level àbí nígbà tẹ́mi ń wá ẹ kiri tára mi ń gbọ̀n tó ń ṣe gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ tí mo ní kó jẹ́ kí n máa grace level kí n máa wọlé kí n máa jáde ní gbogbo ẹ̀ bá lè máa yọ bọ́rọ́ kó máa yọ o ní pé kò sọ̀rọ̀ ìyá àwù bẹ́ẹ̀mi kan ṣe wà yìí kò sọ̀rọ̀ mi ò ṣe anything. sórí nígbà yẹn mi ò ready nísìn tí mo ti wà in the mood tí mo ready wàá jẹ mi ṣùgbọ́n wàá ṣe duty ẹ. èmi gan ti ní mood swing mo wà less busy mi ráyè ra ni. àjàjà. mo ti bá sílẹ̀. mo ti bá sílẹ̀. kìnìún má fún mi jẹ o. alápámọ́ ṣiṣẹ́ èèyàn ọkùnrin rẹ̀ o. ṣé ẹ mọ̀ ọkọ tí mo bá bọ̀ báyìí nǹkan tí mo rí ibi tí mo ti ń bọ̀ ó bá fún mi gan. point of correction má ẹ bá pè mí ní bébì mi ò kì í ṣe bébì ẹ mi ì ṣe bébì olóhùn ṣó ti gbá ọmọ orúkọ mi Dára lórúkọ mi. mo mọ̀ bóyá mo ti ṣe tẹ́lẹ̀ or something bóyá mo pẹ́ dé àbí nǹkan kan good jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ lọ ó mọ nǹkan tí mo ń sì ẹ̀ ṣe ni mọ́mí ẹ̀ dẹ̀ lọ sọ́dọ̀ mọ́mí mi wọ́n bẹ̀rẹ̀ sí threaten wọn wọ́n káwọn boys lọ síbẹ̀ wọ́n na àwọn èèyàn tó bá dá sí báyìí àbúrò mi gangan ó wà ní hospital báyìí because of the fact that ó dá sí nígbà tí wọ́n ń bá mọ́mí mi sọ̀rọ̀ ó ní pé kí n kó kúrò nínú ilé ẹ̀ nípa àwọn òfẹ́ rèmi àti ẹ̀ papọ̀ mọ́ mi dẹ̀ mọ̀ pé òun mọ ẹni tí ń pa ẹ̀ kí ló tí mọ́mí ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà. fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ àbúrò ẹ̀ ṣó ti kú. kò kú. mọ́mí ẹ̀ ń kọ́ ṣó ti kú. kankan ṣe wọn. adúpẹ́ fọlọ́. èmi ni mo rán wọn ṣe nítorí pé sórí ìròyìn dáadáa ó ti pọ̀ lọ́wọ́ mi sẹ́yìn ọ̀lẹ́ oríire ọlọ́ṣàyàn bẹ́ẹ̀
ìwọ rò pé o fẹ́ gbá èmi àbí mo ti bá ròyìn pàdé dáadáa ẹ̀dẹ̀ ti kọ́ mi mo dẹ̀ ti gbọ́n mo mọ̀ ṣe ogun kan tí mo ṣe fún ẹni ogun mo ṣe ń fìyà jẹ tí mo rán iṣẹ́ tí mo ṣe bí ẹrú mọ̀ ni mo ń wò pé bóyá wàá ti ẹ̀rọ onúpìwàdà wàá change but mo rí i pé o lè ní ẹ mi ì bá máa yàgbẹ́ sí ẹ lórí báyìí wàá jókòó síbẹ̀ nítorí owó tó fẹ́ máa gbà ètò dẹ̀ ti wá jẹ báyìí ó dẹ̀ ti wá tó báyìí nítorí pé nǹkan tí mo fẹ́ mo ti gbà lára ẹ̀ n bá ti lé ẹ tipẹ́tipẹ́ bọ̀tọ́ kò wù mí láti fìyà jẹ ẹ́ ni mo ṣe fìyà jẹ your time is up ṣe ti gbọ́ mi so bó ṣe wà ń sìn. so mo ti bẹ páàkì ẹ̀rọ ló wà ní báyìí ọ̀rọ̀ àgbè jẹ́jẹ́jẹ́jẹ́ báyìí kò dẹ̀ máa lọ. oyún yìí o. má rò pé bí a ti bá bímọ ó lọ́mọ síbì kan àbí bí àwọn akẹ́sì ò ṣe wa ló ń bọ̀ ń lé mi ò fẹ́ wá kí ọmọ ẹ̀ bó ṣe ń lọ yìí èmi náà wọlé mò ń kẹ́rù mi mò ń travel out. tí bá dẹ̀ bí ọmọ mi máa sọ fún pé bàbá ẹ̀ ó kú sójú ogun ṣùgbọ́n mi get your things and get out. baby jọ̀dá ìjì gbogbo nǹkan tí bá ti ṣe fún ẹ tẹ́lẹ̀. mo ní mi ò kì í ṣe bébí ẹ má pè mí ní bébí ẹ wọ́n mo lè yí nǹkan tí mò ń wá lára ẹni mo ti gbà yìí oyún ni mò ń wá ọlọ́run lè ti fún mi lóyún mi ò ní ìdí ẹ. Oh my God! Oh my God! Mommy. Is it still here? Where you want to be, mommy? It's still here. Still here begging. Well, I don't blame you. Tí o bá ṣe ọmọ mi, tí mo fi owó tọ́, you know, ọmọ tí ìṣẹ́ kankan kò sí ìṣẹ́, kò sí traces of ìṣẹ́ kankan lára. I was stooped so low. Tí o wá rí ọtí, oh my God, kò wá rí ọ̀tẹ̀lẹ̀, wọ́n jẹ́ ìwọ ọmọ àfiṣẹ́ tọ́, tí ṣe rún ní gbogbo ara ẹ̀, tálákà ni à, irú ẹ̀ yìí. Trash, that's the word, baby, trash. Oh my God. Oh, why not tomorrow? Feel what you? Oh, I'm sorry. I'm so sorry to tell you that your days are outnumbered. Well, we know how best to treat your case. Biola, Ma, go get me Jigno. Okay, ma. The earlier you started living, the better for you. Oh my God! Oh my God! Oh my God! Oh my boy! Nítorí owó a máa gba 500,000 1 million naira 2 million naira inú ẹ̀ ń dùn olùkọ́ máa jẹ́ mí láyé olùkọ́ máa jẹ́ mí máyé ó lè jẹ́ mí máyé ní owó. Oh sorry. Very good. That's the guy. Get it out of here. Like me very true to say koko nínú ilé. Bro. Ṣó máa jáde ló ní sùúrù ni àbó fẹ́ jáde ló ní gbogbogbò. Èwo ló prefer? Ẹ jẹ́ kí n bẹ baby fún mi. Excuse me. Oh yeah, that's true. Ọmọ mi ló rà fún mi. Mo rántí. Bọ́ fúnra. Be fast about it. Aṣọ. Ọmọ mi ní plane. Sharp. That's why I trust you. Yes, sir. That's the only way. Phone down. Ó ti ta jẹ́ ọmọ tó fi ṣẹ̀wò. Ọmọ tààrà. Ṣòkòtò ló wá lé fún ẹ láti bọ́. Tó bá fẹ́ ṣe tìbí. Ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ní fẹ́ni tó ní, ẹni tó sọnù ẹni tó kú, wọ́n pàdé lọ́jọ́ kan, inú burúkú ò sàn wá, kò ṣe wá gidi rárá, àlàpà máa ṣiṣẹ́ ọkùnrin dọ̀.
dọ̀tún rẹ̀. Alápá máa ṣiṣẹ́, alápá máa ṣiṣẹ́, olè ọkùnrin rẹ̀. Alápá máa ṣiṣẹ́, alápá máa ṣiṣẹ́, olè ọkùnrin rẹ̀. Wọ́n sọ fún kò gbọ́, alápá máa ṣiṣẹ́, olè rẹ̀. Olójú kòkòrò rẹ̀ o, olè rẹ̀. Alápá máa ṣiṣẹ́, ó ń wá obìnrin kiri tó lówó lọ́wọ́. Alápá máa ṣiṣẹ́, olè rẹ̀, olè máa rẹ̀, olè rẹ̀, olè rẹ̀ o. Alápá máa ṣiṣẹ́, èèyàn ọkùnrin rẹ̀. Olè rẹ̀, olè rẹ̀, olè rẹ̀, olè rẹ̀. Alápá máa ṣiṣẹ́, olè máa tún rẹ̀. ó bá òwì títí títí òun warùn kì í ọmọ tá a bá wí tó warùn kì ó ṣetán láti parun olè olójú kòkòrò ọkùnrin rẹ̀ ooo alápá máa ṣiṣẹ́ alápá mi ṣẹ́ Mr. Casanova yé ó máa tó wà over sí i ó ṣe fàlàfolo ó ṣe rádaràda ọgbọ́n pálábá ẹ̀ á tó ṣẹ́gi. Dọ̀tun rèé o is the bad guy. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the womanizer. Dọ̀tun rèé o think he's wiser. Dọ̀tun rèé o is the sharp guy. Dọ̀tun rèé o is the bad guy.